ọ̀rọ̀ má ti di woro sí woro láàrin gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa yẹn Lizzy Anjorin àti Portable olówó ògèmọ ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ohun tó ṣẹlẹ̀ láàrin wọn. ṣebí wọ́n fi láńre ebo wá fi gba donation àrèjàn game tó fẹ́ gbà yẹn ò lẹ́mìí ẹ̀ ó máa wà exhausted ó mọ̀ nǹkan tí mo ṣe ṣe show yìí mi ì fẹ́ gbọ́ justice for anybody mi ì fẹ́ gbọ́ pé wọ́n fọwọ́ agbára gbá anybody lójú mi ì fẹ́ gbọ́ pín ó máa brutal ó ò ní energy ó ò ní financial ó ò lẹ́mìí ẹ̀. The commissioner of police ṣé Ọ̀yọ́ ni àbí ẹ jẹ́ kí n play àwọn nǹkan tó ń play èmi máa play nǹkan tó ń send sí mi wọ́n ní pàǹtí náà ti wá ló ti yé wọ́n wá bẹ́ẹ̀ gbé obìnrin tó bímọ fún ẹ tí ò fi ọjọ́ kan fún ní 1 naira rí for good 10 years obìnrin tó pè lólóṣó ẹ̀yin Nigerian police lóṣogbo ẹ má ẹ wò ìgẹ́ta sí bí o ẹ̀yin bàbá dáadáa tẹ wà ní iṣẹ́ ọlọ́pàá obìnrin tó bímọ fún for 10 years for good 10 years ńgbà tàrẹjà ń jáde tó wá búlì Lizzy rẹ kó ti mọ̀ pé nǹkan kan máa tẹ̀yìn ẹ̀ yọ ìyá màbúbò wá tọrọ owó o ìyá màbúbò níṣẹ́ lọ cleaner ló ń ṣe o ó dẹ̀ ní tẹ́lọ́rùn nínú uncompleted building wo Láńre Ajíbọ́lá ẹkùn á fọ́ níbi tó bá wà wọ́n á fi yẹn jáde it's going to be eye for eye ó mọ̀ pé mi ò ń pariwo I know they loud down I know they loud down mọ̀ pé èmi máa play ohun kan tó send sí mi èmi máa play yẹn I have so many places but èmi ò ráyè ó ti yé èmi kẹ̀dẹ̀ ní tó bá ṣe fún mi bá ṣe fún ẹ Àrèjàn ẹ pọ̀ wo olórí burúkú onímúbímú ìfowópamọ́ tó gbé sílé ẹ sáré bí kẹkú ilé òní gbà ọ̀nà òní gbà ẹ mi ò fẹ́ mọ̀ tó wà lẹ́yìn ẹ lẹ́nàjì ẹ ẹ máa gbọ́ bọ́ ẹ sẹ́ndì ẹ̀ sí wa rèé. ṣẹ́gbọ́ wúmọ̀ yẹn ṣẹ́gbọ́. mo wà ní police station báyìí ó ti mú wọn police station. Okay. so ibi iṣẹ́ ni mo wà. àwọn kan wá pè mí pé àwọn fẹ́ ṣe popcorn ó ti obìnrin kan ló pè mí nípa àwọn fẹ́ ṣe popcorn. so wọ́n ní popcorn wọ́n ní. so àwọn ọlọ́pàá tó wà lóṣogbo nísìn wọ́n ti fi ọ̀rọ̀ insecurity sílẹ̀ obìnrin tó ń dátọ̀ ọmọ ẹ̀ náà fẹ́ lọ mú fún olórí burúkú Àrèjàn tó lọ́wọ́ tó lẹ́pọ̀n tó lẹ́sẹ̀ tí gbogbo ìgbésí ayé ò ṣiṣẹ́ ẹ̀wẹ̀ má máa jẹ́ ká máa ṣàwọn kankan ẹ má jẹ́ ká ẹ̀wẹ̀ èmi ò wọ́n yẹn sọ̀rọ̀ púpọ̀ so àwọn ọlọ́pàá tó wà ní Òṣogbo nísìn police station tó wà lóṣogbo ọmọ ọlọ́mọ tó ń ṣiṣẹ́ kò wá tọrọ owó bisikíìtì bí ẹnu ṣó o kò wá parọ́ pé lálọ́dún gbé ó lé òun kó lé o kò lọ sọ́dọ̀ Ìyábọ̀ Òjó lọ máa gba owó o ẹ wá lọ purọ́ fún pé fẹ́ ṣe popcorn ọ̀nà sọ pé èmi ò gbà pàtìpàtì ló ti wá tó bá yẹ pàtìpàtì náà ti wá máa confam lálẹ́ ní alẹ́ tí ò ní dọ́là máa confam láti pàǹtì ẹ pé pàǹtì náà tí wọ́n máa confam lálẹ́ ni tí ò ní dọ́là. You don't understand? So, taba èmi ò mọ̀ bóyá ẹ mọ̀ pé mi mọ̀ bí ẹ jẹ́ ń pè Zee mama mi ò mọ̀ information èmi ò Àrèjàn wá sáré bí ko èmi àwo okay ó fẹ́ lọ ti ya màbúbù mọ́lé ẹ tó bímọ fún ẹ fọ́dún 10 Zee mama obi o fún ọmọ ẹni o lè gbé receipt pé 1000 àtó fún ọmọ yẹn rèé nígbà tí Ìyábọ̀ Òjó gbé ẹnu ṣọlọ Sunday gist lover o ra on receipt táwa gbé wá ni
ó ráwọn olówó despite pé àkọlà lọ́mọ ó máa ṣòfò ní o iṣẹ́ ò dẹ̀ dúró Arejan àwa náà kàn ń dúró kó bẹ́ síwájú báyìí ni mọ́dà ẹ̀pọ̀ fọ́ lágbà ẹ̀ lójú bọ̀ nísìnyàn mi níṣẹ́ ẹjọ́ máa wà tí màmá gbé aago mo fẹ́ gba information mo wà on live àwọn ayé ń gbọ́ ẹ bá mi explain kí ló ṣẹlẹ̀ jọ. Ok, ẹ má bínú ma ẹ má bínú yìí mẹ́sàn. mo ń gbọ́. ìwọ́n tó ṣẹlẹ̀ ní pé ṣàdédé ni yàrá gbogbo pé mi ẹ bá mi sọ ẹ ni. so later ni mo ti rí pé ti dán voice note fún mi. ọ̀rẹ́ ẹ̀ àìná ò rí mi contact yẹn ti pé àyàmùtí wa tọpẹ́ ìgbà tí mo dẹ̀ máa padà gbọ́ bí yẹn ni àmọ́ búburú sọ pé Arejan ti ní kí wọ́n wá arrest òun o wípé so ó wá ṣàlàyé pé òun wà ń bí iṣẹ́ mọ̀ pé ó kọ́ṣẹ́ pedicure àti makeup. iṣẹ́ ta sanwó fún. mo gbọ́. iṣẹ́ ta sanwó fún kó lọ kọ́ so that tó bá ní sọ wá lè tọ́jú ọmọ orí kọ́ ọmọ ẹ̀ kéèyàn má bàa jẹ́ ọmọ ẹ̀ lọ́sọ̀. àní ọlọ́pàá tó máa arrest woman yẹn ọlọ́pàá tó máa arrest woman yẹn pẹ̀lú ọmọ lọ́wọ́. Pẹ̀lú ọmọ lọ́wọ́. Pẹ̀lú ọmọ lọ́wọ́. So ní àwọn bó wá sọ pé ní tó ti kọ́ṣẹ́ lọ́jọ́ obìnrin kan. Zee mama kọ́kọ́ ṣe oore kan fún wa Zee mama ṣe oore kan fún wa Zee mama kọ́kọ́ hold on get lawyer kó fún wa ní orúkọ station yẹn kó fún wa lọ́lọ́pàá tó wà ní in charge kó fún wa lọ́lọ́pàá tó wẹ̀ dìbẹ̀ ẹ get lawyer lè máa get tí lawyer bá ti get gbogbo details yẹn ó ti tán. ẹ jọ wọ́n strong lawyer lóṣogbo. ta ló ní lawyer lóṣogbo police station wo náà gbé lọ. gbogbo yẹn rọ ni wọ́n fi ń deceive yín ni. ẹ̀yin èèyàn kílẹ̀ rí sóhun tí Lizzy Anjorin sọ nínú fọ́nrán yìí ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section ẹ jọ̀wọ́ ẹ like share fídíò wa ẹ ṣé gan-an ní fún àtìlẹ́yìn àmọ́ lóore.